Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Egale. Bẹ́ẹ̀ni. Láti àkọlé ẹ̀ máa ti jẹ́ ká mọ̀ pé fíìmù tó dáa ni fíìmù tí ó máa kọ́ wa lọ́gbọ́n ni gẹ́gẹ́ bí àkọlé ẹ̀ bákọlé ẹ̀ ṣe jẹ́ alákọ̀wé gbogbo àná pátápátá dẹ̀ láti mọ Ayọ̀ pé kò kí ń bá wọn hu èèrà tí ó lọ́mọ nínú. Ìmọ̀ràn tèmi ni pé kí a dúró kí fíìmù yìí jáde tí a bá ti rí àwa náà máa mọ̀ pé Ayọ̀ ti ń ṣe fíìmù ṣùgbọ́n eléyìí tó tún ṣe yìí ara ọ̀tọ̀ ni. Okay, the only thing tí máa sọ ń bẹ̀ ni pé ẹ mọ̀ pé bí ojúmọ́ ṣe mọ́ ni ọ̀yẹ́ ńlá sí lójoojúmọ́ so à ń báyé yí bí ayé ṣe ń yí ni èyí tí wọ́n ti ń ṣe nígbà yẹn náà táwọn bàbá wa ń ṣe a lè sọ pé wọ́n ṣe dáadáa èyí táwa náà ń ṣe ń sìn à ń ṣe nítorí pé bí ojú ṣe ń là náà la ṣe ń gbọ́n sí èyí tí wọ́n ṣe ń gbà yẹn náà dáa ṣùgbọ́n ìta ń ṣe ń sìn yìí eléyìí ń bọ́ sí àrà ọ̀tọ̀ dáadáa nítorí pé ó ń jẹ́ kí a súnmọ́ àwọn ìlú tó kù àwọn náà ti ń bojú wẹ̀yìn wò wá pé àwọn èèyàn kan wà tí wọ́n ń ṣe fíìmù ìyàtọ̀ tó wà ń bẹ tèmi lè sọ ni. I'm here for Alakowe. Let's talk about Alakowe. Tájọ kópa nínú. Okay. Mi ò gbọ́ béèrè yẹn rárá. Báwo ni àwọn sini àwọn actors ṣe blend mọ́ láti lè achieve? Actor ma blend always. Ẹ mọ̀ pé kò kí ń ṣe àkọ́kọ́ ni. Eléyìí kọ́ ni àkọ́kọ́ tí a ti ń pàdé. So iṣẹ́ wa ni ọ̀nà wa ni àwa la mọ̀ bí a ṣe ń ṣe. So tá a bá ti ríra wa ó ti ní bá a ṣe jọ ń ṣe. So ṣẹ́rí blending yẹn ìyẹn ò kí ń ṣe tuntun. Always la máa ń blend tí a bá ti pàdé lórí iṣẹ́. Nǹkan tí màá sọ fún Ayo Olaiya ni pé iwájú ló máa lọ ó ti ṣe àwọn oríṣiríṣi sinimá ó dẹ̀ tún ṣe lẹ́yìn náà àrà ọ̀tọ̀ ni ìmọ̀ràn tí màá fún náà ni pé kó continue ó ti yé ọ̀nà téèyàn bá ń tọ̀ lójoojúmọ́ tí ó bá fi sílẹ̀ àdọ̀lọ́lá ó ti ń ṣe ó ti ń là nínú ẹ̀ already so eléyìí àrà ọ̀tọ̀ ni tó bá tún máa ṣe míì náà àrà ọ̀tọ̀ náà ni ọ̀nà tá à ń tọ̀ ni àgbọ̀dọ̀ filẹ̀. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.